Aláròyé máa wí o. Ó mà ṣe o, ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Ọọ̀ni tìlé-Ifẹ̀. Àsìkò yìí kì í ṣe èyí tó dáa rárá, níṣe ni ààfin Ilé-Ifẹ̀ sì kan bóbó pẹ̀lú bí Ọọ̀ni Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ṣe pàdánù ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n rẹ̀, Ọmọọba Adétúnjí Ògúnwùsì. Ọmọọba Ògúnwùsì, ẹni tó jẹ́ alága ilé-iṣẹ́ Prime Water Views Holdings nígbà ayé rẹ̀, la gbọ́ wípé ó jáde láyé lópin ọ̀sẹ̀ tó kọjá lẹ́ni ọdún 69 lẹ́yìn àìsàn tó ṣe é. Nínú àtẹ̀jáde kan tí alákòóso ètò ìròyìn fún Ọọ̀ni, Ọ̀túnba Moses Ọláfáre fi síta lórúkọ Kábíyèsí, ni Ọba Ògúnwùsì ti ṣàpèjúwe ẹ̀gbọ́n rẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí oníwà pẹ̀lẹ́ àti olótìítọ́ ènìyàn tó ṣàfihàn ìgbé ayé sísin ọmọnìyàn níwọ̀nba àsìkò tó lò láyé. Ó ní àlàfo ńlá tí olóògbé náà fi sílẹ̀ yóò ṣòro fún ẹnikẹ́ni nínú ìdílé ọlọ́mọba Ọ̀jájá nílùú Ilé-Ifẹ̀ àti nínú gbogbo ìlú náà lápapọ̀ láti di. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, Ọmọọba Adétúnjí Ògúnwùsì jẹ́ ẹni tó gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀ púpọ̀. Ó fi àpẹẹrẹ rere lélẹ̀ nípa bí èèyàn ṣe lè jẹ́ adarí tí gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ máa fẹ́ràn. Yàtọ̀ sí onírúurú àṣeyọrí tí Ọmọọba Ògúnwùsì ní lẹ́nu iṣẹ́ tó yàn láàyò, ó tún jẹ́ ẹni tó ń ṣàánú púpọ̀, ó sì jẹ́ igi ọgbà àjàrà ńlá tó ní èso púpọ̀. Ẹ̀bùn ọ̀rọ̀ ọgbọ́n àti ìpinnu láti sin àwọn ènìyàn tí Ọmọọba Ògúnwùsì ní mú jẹ́ ààyò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́. Èyí sì jẹ́ ọ̀kan lára ìwà mánigbàgbé tí olóògbé ní. Lónìí, gbogbo ilé ọlọ́mọ-ọba ṣèdárò ọmọ wọn tó jẹ́ olóòótọ́ èèyàn, ẹni tó kó gbogbo ìdílé mọ́ra, tó sì jẹ́ olùfẹ́ àlàáfíà níbi gbogbo tó bá ti dé. Ọọ̀ni wá gbàdúrà pé kí Olódùmarè ó tẹ́ olóògbé sí afẹ́fẹ́ rere, kó sì tu gbogbo ìdílé, ọ̀rẹ́, alábàáṣiṣẹ́pọ̀ àti àwọn èèyàn tí Ọmọọba Ògúnwùsì ní ipa rere lórí ayé wọn nínú. Ó ránṣẹ́ sí gbogbo ìdílé Ògúnwùsì láti fi ìgbé ayé rere tí olóògbé gbé láyé tu ara wọn nínú, kí wọ́n mọ̀ wípé iṣẹ́ rere rẹ̀ yóò máa tọ̀ ọ́ lẹ́yìn. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.